Ọmọ bíbí àti ọjọ́ orí, òun ló máa ń mú kí ojú ara obìnrin fẹ̀. Tí òbò obìnrin bá dẹ̀ fẹ̀ bẹ́yẹn, ì máa ń tún wà of good advantage nígbà mí. Because tóbò bá fún jù náà gan, ìwé sọ pé ó máa ń fa obstruction especially fún àwọn ọkùnrin tó kó wọn bá tóbi. Then nígbà mí ìfẹ́ tí obìnrin bá ní sí ọkùnrin nígbà mí, ó máa ń jẹ́ kí ara relax such that the central nervous system, the hypothalamus and àwọn central of the brain tó máa ń transmit information nípa ìbáṣepọ̀ yẹn, nípa ìbálòpọ̀, ó máa jẹ́ kí wọ́n send more signal lọ sí òbò láti tún open sí. Torí ẹ ni àwọn tó máa ń jẹ́ victim of rape wọ́n ṣe máa ń ní tears because ipá ni. Ipá tó jẹ́ yẹn kò ní jẹ́ kí ara wọn wà open by nature, kò dẹ̀ ní jẹ́ kí ara wọn tutù, tá ń pè pé kí ara wet. So ìyẹn náà ṣe máa ń sustain injury because ọkàn wọn ò sí pẹ̀lú ẹni tó ń bá wọn ṣe yẹn, ipá lẹni yẹn fi ń ṣe. So nígbà mí òbò obìnrin fẹ̀ nígbà mí is because the woman is ready to receive you because of the love she has. Ìní ṣe máa ń fà táwọn ọkùnrin fi máa ń complain pé obìnrin lé òbò ẹ̀ fẹ̀ ìgbà kan àwo kan, obìnrin tó ti bímọ márùn-ún bímọ mẹ́fà, ò lè fi wé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tó máa ń sọ yẹn, àwọn tó bá ní ìyàwó tó pọ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń compare àwọn ìyàwó yín sí, many of them ò bímọ rí. So obìnrin tí ò bá bímọ rí, definitely ara ẹ̀ máa dí ju obìnrin tó ti bímọ bí mẹ́rin, márùn-ún, mẹ́fà. Ṣó yé wa? Then that is it. Then ọjọ́ orí náà because tí obìnrin bá ti dàgbà, even àtọkùnrin àtobìnrin, collagen máa reduce. Collagen ló máa ń mú kára dán, kára smooth. Reduction in the level of collagen máa jẹ́ kára wrinkle ni. Then ọmọ bíbí náà due to the opening of the cervix nígbà ìrọbí. So tó bá ti ṣẹlẹ̀ bẹ́yẹn, solution lẹ máa wá. The first solution òun ní wípé ìwé sọ pé there is a way tí obìnrin lè fi flex muscle wall òbò rẹ̀. Mi ò fẹ́ sọ òyìnbó torí Facebook. Pé the woman can flex the wall of ara rẹ̀ láti lè grip ọkùnrin wọlé. Then nígbà mí, wọ́n ní kó obìnrin lè wọ àwọn pátá tó máa ń níwò, tó máa ń pè ní edible pants, tó máa ń níwò at the center. Tẹ́ pé kò ní láti bọ́ pátá yẹn, ìyẹn náà lè allow kí grip yẹn kó hold. Ṣó yé wa? So then most of the time kò ń ṣe gbogbo ìgbà lobìnrin máa off tán. Kò ṣe dandan kó obìnrin bọ́ pátá dóko most time because ìyẹn máa tún allow more wideness and openness. So ẹ lè rọra yẹ, kí ẹ rọra yẹ space yẹn so that dìmì ọkùnrin ó máa ráyè wọlé. Then òbò fífẹ̀ is inevitable. Kò sí nǹkan tí èèyàn àfẹ́n tí ò bá bímọ rí, tí ó sì ṣe ẹni tí ń gbàdúrà pé kó gbogbo wa náà là ń gbàdúrà pé ká bí ọmọ. So ẹ má jà mọ́ rí yẹn. Bí bóbò bá fún jù gan kò da, especially fún àwọn ọkùnrin tán lóko ńlá. Because tọkùnrin náà bá ṣe ń dó obìnrin tó ń ṣe ìbálòpọ̀ severally, okó ẹ̀ máa ma tóbi sí, ó máa ma stretch out sí dáadáa. So tókó ẹ̀ bá tóbi, tó ẹni tó fẹ́ súnmọ́ ò bá fẹ̀, kò ní lè wà open láti receive ẹ̀. So òun náà ní advantage tiẹ̀. Ẹ má jẹ́ ká gbàgbé, ẹ já follow Ìgbádùn ló bá dé media. Ìgbádùn ló bá dé media ni ẹ já follow because Ìgbádùn ló bá dé TV wọ́n ti hack page yẹn. Ìgbádùn ló bá dé TV has been hacked. So media, Ìgbádùn ló bá dé media, òun ni a máa follow níìsín. Tí a bá fẹ́ máa gbọ́ gbogbo àwọn nǹkan tí a máa ń gbọ́ lórí Ìgbádùn ló bá dé TV yẹn, gbogbo wa la dẹ̀ enjoy post lórí Ìgbádùn ló bá dé TV yẹn. So ẹ já lọ follow Ìgbádùn ló bá dé media. Tí Ìgbádùn ló bá dé TV has been hacked. Wọ́n ti hack ẹ̀, so kò ń ṣe ẹni tó ní ló ń post síbẹ̀ mọ́. So gbogbo àwọn nǹkan tá à ń rí lórí rẹ̀ yẹn kì í ṣe ẹni tó ní ló ń post ẹ̀. Àwọn tó ń hack ẹ̀, àwọn oníṣẹ́ ibi yẹn náà ń post tó ń post ọyàn, post ìdí sí orí rẹ̀. So ibi tá a máa follow níìsín tó jẹ́ pé bàbá Ìgbádùn ló bá dé gangan, Mr. GIP, Ọpẹ́yẹmí Ìṣọ̀lá, Mr. GIP gangan, Ìgbádùn ló bá dé media ní báyìí. So yá bá ń Ìgbádùn ló bá dé media. Ẹ já lọ follow ẹ̀ bá bá ṣe ń wo fídíò yẹn, já sáré lọ sí Ìgbádùn ló bá dé media ká lọ follow ká tó wá padà wá wo ìyókù eléyìí. Ṣó yé wa? Ìgbádùn ló bá dé media òun ni ẹ já follow báyìí. Ibẹ̀ láti máa rí bàbá yẹn, láti máa rí àwọn ètò wọn bá ṣe ń rí wò tẹ́lẹ̀. Ṣó yé wa? Ẹ já follow Ìgbádùn ló bá dé media. Then ẹ má jà gbàgbé Ọ̀yọ́ Model Alternative Therapy. Wọ́n ń ta àwọn àgbo tí ìmọ̀ máa ra le, àwọn àgbo tí sì máa ń ṣe kíni, tí máa ń fọ àwọn ìdọ̀tí ara dànù, gbogbo àwọn jẹ̀díjẹ̀dí, àwọn míì dẹ̀ tún ní STD. Gbogbo
gbogbo àwọn tó ní àwọn àrùn, tọ́ílẹ́ẹ̀tì, àwọn infection, then àwọn àrùn ìbálòpọ̀ bí àwọn candidiasis, staphylococcus, gbogbo àwọn kíní yẹn, ẹ jẹ́ kí a pe àwọn Ọ̀yọ́ Model Alternative Therapy sí 08068220707, 08068220707. Ọ̀yọ́ Model Alternative Therapy, ibẹ̀ ni a máa já sí. Ẹ má jẹ́ ká gbàgbé Ìgbádùn ló bá dé Media. Ẹ já follow Ìgbádùn ló bá dé Media yẹn. Bẹ́ẹ̀ ni, ẹ ṣeun gan. Ẹ má sì tún jẹ́ ká gbàgbé pé a ti sọ pé dídó wà fún àwọn tí wọ́n ti gbéyàwó ló wà fún, kò sí fún àwọn singles. Ẹni tí ó bá jẹ́ pé kò tíì fẹ́ ìyàwó àbí kò tíì fẹ́ ọkọ, kó dúró. Tó bá sì mọ̀ pé ò lè dúró mọ́, lọ re fẹ́ ọkọ tàbí kó lọ re fẹ́ ìyàwó. Ṣó yé wa? Ọlọ́run ó ran gbogbo wa lọ́wọ́. Ìgbádùn ló bá dé Media. Ẹ já follow page. Picture page wọn yẹn ni mo ti crop sí fídíò yìí. Tí a bá ti rọra click ẹ̀, a máa rí follow button. Normally bá ṣe máa ń follow pages, ẹ já follow page yẹn. Ẹ ṣeun gan ni. Thank you so much.